ó ní gbogbo ẹni Ọlọ́run bá ti kún ní Ìlọrin iná lẹ́ni tiwa lópin tí ọba tàka sí ìran mẹ́ta Turaki wa gbọ́rọ̀ yẹn yé gan wọ́n sì ṣiṣẹ́ lérí ẹ̀ kún èyí tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ wọ́n ní gbogbo ohun téèyàn bá jẹ́ ńlẹ̀ yìí tó bá ti kẹ̀yìn sílẹ̀ alímì àwọn kẹ̀yìn sí. gbogbo ohun téèyàn bá jẹ́ ńlú yìí tó bá ti kẹ̀yìn sáwọn àpá tí ọkọ yẹn àwọn àpá lọ́tọ̀ Ọlọ́run gan kọ yẹn wa lọ́tọ̀ àwọn àpá Ọlọ́run gan ọkọ tí wọ́n sọ́tọ̀ kò dáàpọ̀ mọ́ ti kálukú àdágún yẹn ni ọkọ sọ́tọ̀ ó sì fẹ́ wébò bẹ́ẹ̀ ọba tí wọ́n kọ yẹn wa sọ́tọ̀ á kẹ̀yìn sí bàbá yìí ti kẹ̀yìn sí Ọlọ́run kẹ̀yìn sí ìran kẹta làwọn tálíkà gbogbo ń tó lè jẹ láyé tó bá ti kẹ̀yìn sí tálíkà wàá ṣubú ó sì ṣèṣe sẹ́ńpẹ́ yẹn lè ṣubú tí ò ní ṣèṣe ó ṣubú ó tún á ṣèṣe. mẹ́tẹ̀ẹ̀ta yìí la wá rí lára sẹ́nitọ̀ wa kọ̀kọ́ yẹn lé àfa àgbà kéré ṣé wàá lì mí ó ṣe ṣéwù. ṣéèkù. ń kọ́ ìsìnpéwé bò ó kọ̀ wá kọ́ yẹn àwọn àfa kéré àríkọ́yé àwọn àfa kéré nínú gbogbo àwọn àfa fi ń dùn sájà bìkọ́dún. bàbá amadibo ní iṣu Àbújá nílò ó ti rí nùsà nífi ń gún yẹn nílọrin. torí pé wọ́n fẹ́ kọ́ ọmọ kínní kan lónìí tó o bá ti lè jẹ́ ọ̀tá àfa kan ìmọ̀ tìlú mi ò ti lọ́rìn tó o bá ti lè jẹ́ ọ̀tá àfa kan gbogbo àwọn àfa yòókù la bọ̀ sọ̀tá kọ́dà báwa náà ń bára wa sọ̀tá àmọ́ bíjà ara wa tó bá yá tó o bá ti lè wá sọ̀rẹ́ àfa kan nínú wa tó o bá ṣe fáwa yòókù ayọ̀nù tó o bá ṣe àníwò bẹ̀ á gbà pé àwa là ń ṣe fún gbogbo tí Turaki ń ṣe lára àfọwọ́mọ àlùbáríkà nìkan kì í ṣe fún o gbogbo àfa àlọrin ní ṣe fún torí pé ọmọ àlùbáríkà ọ̀dà jẹ ọmọ àlùbáríkà sínú àwọn àfa àtọwọlé tó tilẹ̀kùn lẹ́lẹ́yìn torí ilẹ̀kùn tó tilẹ̀ lẹ́yìn máwọn àfa ẹgbẹ́ rẹ̀ ń níbi ìwọ náà ti rí ìpọ́ náà ti sí tẹ́lẹ̀ yóò tì máwọ náà ìwọ ṣe wọlé tó ní ọ̀sáyè mọ́ báwo ni wọ́n ti ráyè tiẹ̀ ọmọ àlùbáríkà ẹsẹ̀ ní bẹ́ẹ̀ ìwà ń jẹ́ kínú gbogbo kálukú wa kó dùn sí Turaki tọ́mọ àlùbáríkà bá ta kaba yìí àìmọye àwọn èèyàn ó débi pé ọmọ àlùbáríkà ní pè wá torí kó yé wa pé ibi tó wà ní iṣẹ́ gbogbo wa ní jẹ́ àìwá fojú kéré rẹ̀ àìwò pé sebẹ́ bí ni wá sebọ́ ọmọ àdúgbò wa ni sebọ́ ọmọ ilé wa ni lára ọmọ àlùbáríkà ń jẹ́ kí ọlá Turaki ọ̀pọ̀ sí i ọ̀dà afẹ́lòmíì àmọ́ nàgà lọ́ta ni kò rí àwọn àánú Ọlọ́run tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ̀ọ̀rá fanu fámìlì wọn sọ̀dẹ̀ yẹn kọ̀ọ̀rá fanu lé wọn fà sókè kọ̀ọ̀rá fa àdúgbò wọn gbé sókè ni wọ́n lè fa àwọn àfa àbòmí sókè ó sì rí tilẹ̀ wọn lẹ̀ yíyan lódì ẹ sọ fún un pé tó lé lọ́ọ̀ta àwọn padà lé wọlé Turaki ò ṣe bẹ́ẹ̀ ló fi jásí pé Turaki ń bẹ́ ń bẹ́ kò sí ń bẹ́ àmọ́ sàdúrà mo wà lọ́dọ̀ ìmámù Maraba níbi ọ̀sẹ̀ méjì sísìn ọ̀sàdúrà ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sàdúrà Turaki pẹ̀lẹ́rù Ọlọ́run kan sọ fún mi pé òun lọ gbẹ́bọ́n wò sínú igbó tóun kọ́ mọ́tíláṣí sí tẹ́rù ń bà ń pé báwo làwọn ó ṣe rí omi ń bì ọwọ́ ní àwọn èèyàn kan wá gbẹ́bọ́n wò sí ìlú yẹn àmọ́ bọ́n wò èyí tí Turaki gbẹ́ fáwọn nìkan ló lómi gidi táwọn ń gbádùn gbogbo àwọn tó tún gbẹ́bọ́n wò wọ́n padà wọ́n tún wọ́n pẹ̀ mí bí bọ́n wò tóun ni ẹ̀rọ Ọlọ́run náà ò ní kí n dákun kí n máa báwọn ṣe àdúrà ọ̀tọ̀ fún Turaki bí Turaki tí wọ́n ń ṣe kinu abẹ́lọ́hún abọ́lájú tóbi rẹ̀ bẹ́ẹ̀ Turaki máa ń tẹ́ ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run sì máa ń tọ́ fẹ́ fún Turaki
abẹ́ afọlá títóbi rẹ̀ bẹ́ afọlá àánú rẹ̀ àfi bẹ́ ìdùnnú ni ó jẹ́ kí ọ̀rọ̀ tùràkì ó já sí. àmín. àwọn èèyàn sàmì tó wúwo. àmín. má jẹ́ kí ọ̀rọ̀ tùràkì ó já sí ìbànújẹ́. àmín. ọlá gbogbo àwọn èèyàn tí tùràkì ń dùnnú. àmín. ṣé àmì lẹ́ẹ̀mẹ́ta tó wúwo. àmín. àmín. àmín ya Allah. níparí ìfẹ́ bàbá wa jánẹ́sì ọ̀nà wọn pọ̀ ìjókòó ìfẹ́ ni wọ́n jókòó èyí tí wọ́n máa jẹ́ wáàsí afáwa abiyamọ wọ́n ti sọ̀rọ̀ nbí lẹ́ẹ̀kan pé wáàsí kí làwọn tó fẹ́ máa ṣe báàrì sí bẹ́ẹ̀ ń jókòó àwọn ọ̀gá wáàsí yẹn nù ní wọ́n àdúrà kúra kínú ọlọ́wọ́n gbọ́ àdúrà kínú náà gbọ́dọ̀ nǹkan tí mo fẹ́ kọ́ jẹ́ ẹ̀kọ́ tí mo fẹ́ kí gbogbo wa ó mú dání lára jókòó yìí usul Qur'ana. khudhil Qur'ana fi dunya dalilan. Bamadibo wọ́n lè lò ní àbáwọn ọmọ àlùbáríkà bẹ́ẹ̀ fi sanwó turaki wọ́n lè mú sí. Bàbá Madibo ní ká wo àwọn tó fẹ́ sanwó àdúrà. wọ́n ní ká wo àwọn tó fẹ́ sanwó àdúrà turaki. ẹ̀rù Ọlọ́run kan kọ́kọ́ wálẹ̀. ẹ̀rù Ọlọ́run kan kọ́kọ́ wálẹ̀ kan. Ajé Abdulkadir wọ́n ní bàbá sanwó turaki bàbá wa gbà Madibo náà ni wọ́n kọ́ sáwájú. àwọn náà wọ́n pàṣẹ. àwọn náà ni wọ́n pàṣẹ wọ́n sì ní sùn Àbújá ni wọ́n fi ń gúnyán fún yín. Principal bàbá ń pè yín bàbá ní ẹ wá sanwó àdúrà turaki bàbá àgbà ni wọ́n ń pè yín o lọ́yà dà Alhaji Túndé wọ́n lẹ́yìn ẹ san gbogbo owó bàbá ń pè yín ẹ wọ́n làwọn ò ré yín o. ẹyọ ń bá nàbì. sallallahu alayhi wa sallam wọ́n lẹ́yìn tẹ́ kọ́ tàn kì í sowó wọ́n ní owó títí wa ni àkó ni ẹ sanwó fún bàbá àwa yìí òun àwa fi mú tọ́mtọ́m ni. Ọlọ́run sọ yín. Allahu Akbar. wọ́n ní turaki gángan nù. ọba tó fi yín pọ́n turaki lé. ọba tó fi yín pọ́n turaki lé. ẹni dẹni àbùkù láéláé. ẹni dẹni àbùkù láéláé. torí pé turaki náà ò ní kábùkù. turaki náà ò ní kábùkù. àìní kábùkù rẹ̀ ló jẹ́ àmọ̀ pé gbogbo olólùfẹ́ rẹ̀ náà ò ní kábùkù. àìní kábùkù ló jẹ́ àmọ̀ pé gbogbo àwọn olólùfẹ́ náà ò ní kábùkù. khudhil Qur'ana fi dunya dalilan. wa kum inda duja illa qalilan. warattil dhalikal Qur'ana dhikran. sayuliki rabbuhu qawlan thaqilan. wa man yarijul usula bila infisali yumassik bil huda sufan jalila. khudhil Qur'ana khudhil Qur'ana fi dunya dalilan. gbọ́dọ̀ kan yìí ni mo fẹ́ kí gbogbo kálukú kámúdání pàápàá jùlọ àwa àfà pàápàá jùlọ àwa ọmọ Ìlọrin pàápàá jùlọ àwa mùsùlùmí usul Qur'ana. khudhil Qur'ana fi dunya dalilan. wa kum inda duja illa qalilan. àwọn àfà àròyìn bí Kùránì ṣe tó fáwọn ọmọ tá à ń bímọ oúnjẹ Kùránì là ń jẹ omi Kùránì là ń mu dákun mo sọ fún ọ irú iṣẹ́ wo lè yóò ṣe lẹ́nu ìṣẹ́jú tí mo fi dìde yìí tí ó pariwo owó tí mo ti pa yìí níwọ̀n ìṣẹ́jú kò sí iṣẹ́ tó ka Kùránì náà ló kà. khudhil Qur'ana fi dunya dalilan. àwa ń jẹun ẹ̀ à ń mú mi rẹ̀ à ń wọṣọ rẹ̀ àmọ́ àwọn ọmọ tá à ń bí àkọ́jú wọn síbẹ̀ mọ́ o àti ń fi nǹkan mi hàn àwọn ọmọ tá à ń bí tó yàtọ̀ síbi táwa wà wọ́n sì ní ẹ̀sìn téèyàn bá fi ọ́ parẹ́ èèyàn fi hàn mí èèyàn ni o
táwọn bàbá wa gbà Ajánásì níjẹta lánàá tí wọn bá fi hàn bàbá wa dọ́kítọ̀rù tálà àbámọ̀ pétì lónìí bá ti ń pétì wọn yìí. kùsìlì Kùránì fi dùnìyà dàlílà wà kúmù ìdádùjà ìlà qalilan. tíṣe wa Adam yallahu ta'ala anhu. tí wọn bá fi hàn bàbá Mudiru. damallahu hayatahu. ọmọ bàbá wo làbá máa jẹ́ tẹ̀mí pẹ̀lú rẹ̀ fi ń jọ́ ọmọ bàbá Lágége. torí pé bàbá ṣe Adam ọmọ fìbẹ̀ yẹn hàn wọ́n ni pé ibi tí mo ti kú òyìn bẹ́ẹ̀ bá fẹ́ lo bẹ̀bí ó ti rí ni àmẹ́mi rẹ̀ ń jẹun Kùránì lónìí níjà fi hàn àwọn ọmọ wa pé ibi tó yẹ kẹrin ni. waratil zalikal Qur'ana zikra. gbogbo ọmọ àfa lónìí wọn lọ lè kéwú mọ́ o wọn lọ lè kéwú mọ́ àti gbé ọlá àti gbé gbogbo ọlá àjẹyàn àti gbé síbi ìwé kálukú ń ronú pé sádúrú wàhálà tó ń ṣe táwọn ọmọ òun tún ṣe níbi tó ní wọ́n lọ òun tó fọ̀nà Kùránì hàn wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ wàhálà tó fẹ́ wọ́n ṣe òun ṣebí wàhálà lọ fẹ́ wọ́n ṣe lóbi kí wọ́n pa ti Kùránì tì kí wọ́n gba bòmí lọ ibi wọ́n wá lọ ni njọ́ tí ìwúlò Kùránì bá dé tí ọba lára wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ni. waratil zalikal Qur'ana zikra sayuliki rabbuhu qawlan sakilan. báwọn ìjọba wa ti ya wèrè tó ẹrù ẹ̀yìn àbá bà wọ́n báwọn olówó ti ya wèrè tó ẹrù àwọn àfa bà wọ́n báwọn ọlọ́lá ti ya wèrè tó ẹrù àwọn àfa bà wọ́n torí pé wọ́n mọ̀ pé tẹ́ ẹ bá fi Kùránì sọ pé ibi táwọn gùn ti ń jọ àwọn lójú nǹkan wọn jábọ́ Kùránì ó já wọn bọ̀. ẹrù rẹ̀ bà wọ́n àwọn olówó àwọn ọlọ́lá àwọn onípò kò sí ẹ̀dá kan tó bà wọ́n lẹ́rù àmọ́ tẹ̀yìn àfa tẹ́ ẹ bá so ohun dẹ́rùbà fún wọn pẹ̀lú àlùkùránì wọn kò tì njọ tí ó bá wá di pé àwọn àfa òfin Kùránì àwọn ọmọ wọn mọ́ tó bá dọ̀la ta ló kù táwọn tẹ́rù ń bá ò lè sábà mọ́ táwọn ọmọ tí wọn fi gbà wọ́n ṣe náà wọn ò lè sábà Kùránì làwọn àgbàlagbà fi ń gbà wọ́n yẹn lẹ̀ táwọn ọmọ wọn bá wá dúró ti Kùránì tó bá dọ̀la àwọn tí wọ́n ń sábà wọn ni tí wọ́n ń sábà wà yẹn tá làwọn yẹn ò lè sábà. wá sí mi lónìí gbogbo àwa tá ń jáfanu kùsùlù Kùránì. kùsìlì Kùránì fi dùnìyà dàlílà wà kún ìdádùjà ìlà qalila. ìwọ mùsùlùmí náà kọ́ àwọn ọmọ rẹ ọmọ rẹ ó ṣe jí lóru tí ó lè fi ó kọ Ọlọ́run pé Ọlọ́run. àwọn àwọn náà ń yẹ̀yẹ́ kéwú ọmọ rẹ lọ́wọ́ pé kò nídìí àńjọ tó bá nídìí ọ padà wádìí rẹ ò ní rí. mùsùlùmí gidi ọmọ rẹ gbọ́dọ̀ mọ Kùránì kò yé sọmọ tèmi ọ akẹmọ kéwú ni àlọmọ rẹ ó kéwú àníkọ mọ tí ó fi sin lọ́hùn ó sì mọ tí ó fi pè Ọlọ́hun. àwọn awúyẹ wa kí bó ti pé wọn ń gbà yín wọn yìí tí ì gbà yín wọn padà lù yín. kí ni òjò wọn dọ́ Ọlọ́hun mọ̀kọ́ ọmọ bí wọ́n ti pè é. Kùránì táwọn ti ń pọ̀ Ọlọ́hun kí ló dé tí ò sí lọ́wọ́ tiẹ̀ tẹ́bí mùsùlùmí ni ọ́. ẹ̀yin lẹ gbójúlẹ̀ pé kí wọ́n gbà yín o ẹ̀yin lẹ gbójúlẹ̀ ẹnu pàwọn náà ò ṣe dáa wọ́n ti ń gbà jù ẹ bá gbé lẹ́nu káwọn náà gbà mọ́ níwọ̀n torí ọ̀la. waratil zalikal Qur'ana zikra sayuliki rabbuhu qawlan sakilan. gbogbo ẹni wọn bá dì mọ́ Kùránì tó fi Kùránì ṣàtẹ̀gùn kò sí ní tí ò jẹlé alẹ́ mi ọ̀parẹ́ Kùránì nílé òun fi ṣàtẹ̀gùn débi gíga ni. wọ́tọ̀ ń wọ́lá wọ́tọ̀ ń wápò wọ́tọ̀ ń wà nù ìwọ́lẹ̀ fi Kùránì ṣàtẹ̀gùn ó rí kó débẹ̀. Màmá yẹri júlì wùsùlà bìlà ń fi sọ́ọ̀lì yomásìkì bílì ùdẹ́ sùfà ń jẹ̀mí
láti gòkè tó ní jábọ́ ń bẹ̀ mọ́ kúránì ni o lè gbá mú tó bá fẹ́ dolówó tó ní dolòsì mọ́ kúránì ni o lè gbá mú tó bá fẹ́ dọlọ́lá tó ní di òjìyà mọ́ kúránì ni o lè gbá mú tó bá fẹ́ wà nínú ẹbí aláṣeyọrí tó ní láṣetì kúránì ni o lè gbá mú. subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala mursalin walhamdulillahi rabbil alamin. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi orúkọ tèmi ní Sakanet Ọláyínká tí mo jẹ́ aláṣẹ àpàṣẹ olùdarí Autosnap photography. Mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin bọ́dà mi sísítà mi àti gbogbo ẹ̀jú tó ń wò mí kíkẹ́ ìjọ tó lọ́kẹ́ bá subscribe sí Autosnap photography TV channel ní YouTube. Àwọn abẹ́rẹ́ tí máa rí àwọn Islamic lecture tẹ́ máa rí ìwò tẹ́ máa kọ́gbọ́n bíbẹ̀ tẹ́ máa rádùn àti tẹ́ máa gbélé ayé tẹ́ máa rí bẹ́ẹ̀ bá mi subscribe sí Autosnap photography TV channel ní YouTube wa.